ẹ tó pẹ́ yẹ̀wò. ẹ mú fóònù yẹn lọ́wọ́ ẹ mú fóònù yẹn lọ́wọ́ ṣebí náà díẹ̀ wà ń bẹ̀ ẹ̀ yọ náà bẹ́ẹ̀ kẹ́ rárá ti yẹn. wọ́n fẹ́ kàn fáwọn ẹ̀ wọ́n dàbí pé dáhùn. Hello. Kí lè wọ́n? 500,000. 500,000 ọdún wọlé. Wọ́n ti rí. Wọ́n bá ń sọ. Hello, sir. Hello, sir. Ẹ káàsán, sir. Yes, sir. Yes. Ẹ ṣé mo dúpẹ́ o. Ojú òní tí ìgbésẹ̀ tí mo òun náà kò ní gbẹ lágbára Ọlọ́run. Ẹni ṣubú ẹ̀mí ẹ̀mí ṣubú ara gbogbo bí táwọn ọmọ yín bá ń dé báyìí wọ́n máa bá àánú pàdé yìí. Àgbákò kọ̀ọ̀kan ní kò lọ́sọ̀ gangan. Àwọn ọ̀rọ̀dínà yóò ní kò lórúkọ Jésù. Lórúkọ Jésù ẹ̀yìn náà ní kò lórúkọ Jésù Kristi. Odídẹrẹ́ ń kú sóko wá jẹ́ ẹ̀ní kú sóko wá jẹ́ lórúkọ Jésù Kristi. Àbí Ọlọ́run àwọn ọba yìí gbé lórúkọ Jésù Kristi. Ìṣẹ̀dá ọmọ mi náà máa bá mi pèsè fún yín lórúkọ Jésù. Ẹ ṣé mo dúpẹ́. More blessings lórúkọ Jésù. Àmín Jésù, àmín Jésù. Ẹ ṣé ọ̀rọ̀ bá mi inú ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Nítorí pé àmọ̀ yìí ẹ ṣe léyìí fún wa. Gbogbo ohun tó dùn náà ayé yín korò ní wọ́bẹ̀ lórúkọ Jésù. Lórúkọ Jésù ẹ̀ní fọjọ́ lọ́jọ́ lọ lágbára Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́. Ọ̀rọ̀ máa bá mi pèsè fún yín ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Ẹ ṣé o. Ọlọ́run máa bá mi pèsè fún yín. Ẹ ṣé sà. Mo appreciate nǹkan tẹ́ ṣe. Ọmọ mi náà appreciate yín sà. Ẹ ṣé gan. Ẹ ṣé sà. Ẹ ṣé sà. Ẹ ṣé sà. Bẹ́ẹ̀ni sà. Àmín Jésù. Àmín, àmín. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Okay, sir. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Okay, yes, more blessings, sir. Àmín Jésù, àmín. Àmín Jésù. Àmín, ẹ ṣé sir. God bless you, sir. Yes, sir. Àmín Jésù, àmín Jésù. Àmín Jésù, ẹ ṣé sir. Thank you so much, sir. Hello, sir. Yes, sir. Ẹ ṣé gan ni sir. Ẹ ṣé. Ọlọ́run á dúró tì í. Àmín. 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 Good. 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 Yeah, mo sọ fún wọn láwọn prefer Ìbàdàn. Mo ti sọ tí sukú àwọn ọmọ yẹn fún wọn. Okay, sir. Okay.
Àmín. Ṣé gan ni sá? Ẹ̀yin yẹn wa mo kí ẹ ṣé gan ni o gbogbo ìgbìyànjú wa lórí ọ̀rọ̀ Timothy máa fún wa ní briefing tó bá di ọwọ́ ìrọ̀lẹ́ lágbára Ọlọ́run ṣùgbọ́n tá a ti gbọ́ ni pé wọ́n ti gbé Adédoyin lọ sí Àbújá àwọn ọ̀rọ̀ míì ti jáde ó ti kan àwọn òṣìṣẹ́ local government ó sì tó ti kan ọlọ́pàá DP ọlọ́pàá kan tí wọ́n lọ́ mọ̀ sí bí wọ́n ṣe sin Adédoyin bí wọ́n ṣe sin Timothy ṣùgbọ́n ẹnu ẹ̀ láwọn bí mo ṣe bá yín sọ̀rọ̀ Sẹ́nitọ́ Bọ́lá Balógun wọ́n ṣẹ̀kú òǹbí ni gbogbo ohun tó ṣẹlẹ̀ ń bí tí wọ́n ṣe á máa jẹ́ kí ẹ rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti sọ fún mi pé madam ẹ mú fòyín lọ́wọ́ ẹ máa rà láti sí lágbára Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti sọ fún mi pé ẹ fẹ́ kí a jẹ ìyàwó àtọmọ ní tí mo ti fi lẹ̀ ẹ fẹ́ sẹ́ 10,000 ẹ máa wò lọ yóò máa wọlé ní lágbára Ọlọ́run yóò máa wọlé ní àsìkò tí tó báyìí account number tá a fi síta ta ló ní kí ló dé tá a fi lò ó àwọn ẹbí àwọn ni wọ́n sọ pé account number tí àwọn fẹ́ ká lò ó nìyẹn Mr. Gbadé ok ẹ kọ́kọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà àti àwọn tó wà ní ilé àtàwọn tó wà ní ẹ̀yìn odi fún àdúrà yín ìnáwó yín fọ́sọ́pọ̀ yín àti rí ọwọ́ yín bí ẹ ṣe ń fowó ránṣẹ́ sí wa ẹ̀ ń gbàdúrà fún wa so a lè dúpẹ́ pé ń bà ní kún yín hàn so àjìnjẹ́tàdéjà yìí lágbára Ọlọ́run ọba àwa àti àdèmàjẹ́lájà yìí ni níbi tí a fẹ́ kó wó sí ìgbàlú máa wó sí bákan náà gbogbo àwọn tó ń ti ṣe ìlérí fún ìdílé wa lórí ọmọ tí olóògbé fi sílẹ̀ àti ìyàwó pé ìyà ò ní jẹ wọ́n tó máa fẹ́ dé àwọn ajẹ́pọ́n débẹ̀ tó ń fi wọn dárúkọ àdúpẹ́ àdẹ̀mọ́ lóore so lágbára Ọlọ́run ọba tí ẹ ti mú owó èyí tí ẹ ná Ọlọ́run máa fi kọ́rọ́ òbẹ̀ ní o so àdúrà yín àdúró ti yín àmọ́ lóore àdẹ appreciate ṣe o àdúpẹ́ o. ẹ jẹ́ kí àdúrà arúgbó kó lè ṣiṣẹ́ lára ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ arúgbó ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń sunkún lórí àwọn ọmọ kéékèèké yìí náà ni inú yín bàjẹ́ tẹ̀ ń sunkún lórí àgbàlagbà tí Timothy fi sílẹ̀ ṣùgbọ́n ká tó lọ bẹ̀ yẹn account number wo la lò ti ìyàwó la lò ìyàwó àbúrò account number ìyàwó olóògbé ó gangan la lò ẹ jẹ́ a lọ sọ́dọ̀ wọn ẹ pẹ̀lẹ́ madam ẹ fọkàn yín balẹ̀ mo sì ní ẹ fọkàn yín balẹ̀ lágbára Ọlọ́run Timothy ò ní kú lásán Ọlọ́run sì ní gbogbo ẹrù yìí Ọlọ́run ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ mo bá yín sọ̀rọ̀ ẹ ní bá yín tọrọ owó ẹ ságbe bẹ́ẹ̀ ni ẹ sunkún pé gbogbo ayé máa dáwó fún yín ṣùgbọ́n fúnra àwọn èèyàn ni wọ́n wo condition tẹ́ wà ni wọ́n wo ipò tí Timothy wà nú ẹbí ni wọ́n sì bí mi pé kí n tètè gbá àkáǹtì jáde so gbogbo ẹbí fẹnu kò lé àkáǹtì tí mo lò yìí wípé àkáǹtì ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyàwó olóògbé gangan òun ni ká lò pé ẹbí yín ẹbí tí ò níyapa nú ẹbí tó nífẹ̀ẹ́ ni ẹ dákun orúkọ yín mà. Orúkọ mi ni ìyáàfin Adégòkè Kọ́látitó Victoria aya olóògbé Olúwadámiláre Timothy. ṣé ẹ máa ká nọ́mbà yín lórí. Bẹ́ẹ̀ni. ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ. 0030128672. ẹ bá sọ lẹ́ẹ̀kan sí. 0030128672. àwọn tí fàdúrà ràn yín lọ́wọ́ àwọn tó ràn yín lọ́wọ́ financially àtàwọn tí ó tún ṣe báǹkì wo ni. GTB. àtàwọn tí ó tún ṣe àwọn tí ó lórí ọmọ lórí ara yín ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin ará ẹ̀yin ọmọ Nàìjíríà fún àdúró tì yín tẹ́ ò jẹ́ kí ikú ọkọ mi kó lọ lásán
Odídẹrẹ́ kì í kú sóko wa jẹ, ẹ̀ ní kú sóko wa jẹ. Gbogbo ohun tẹ́ bá dáwọ́ lé ṣe báyìí yóò máa yọrí sí rere. Lórúkọ Jésù, àánú tẹ́ lérò nítorí mi náà lérò eléyìí tẹ́ ṣe fún mi. Àánú tẹ́ lérò, àánú. Màmá, ẹ bá a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tẹ́ ẹ ṣàdúrà fún. Kẹ́hìndé, go and find somewhere to sit now. Ẹ̀yin ọmọ èèyàn, ẹ ṣe ẹkú bàmídárò ọmọ mi, ẹkú ìnáwó, ẹkú ìnẹ́ra. Ní gbogbo Nàìjíríà pátá mo kí yín o. Gbogbo ẹ̀yin ará òkè òkun náà mo kí yín o, mò ń gbúròó yín o. Ẹ ṣé o, ẹ ní ṣerú àgbákò báyìí o. Àkótẹ́ tí mo kò ní gbẹ o. Gbogbo ẹ̀ tẹ̀ mọ́ wa dárò náà, ń gbélé yìí ó ní kẹ́ni kọ̀ọ̀kan yín o. Gbogbo ẹ̀yin pátápátá ẹ máa wá lọ re, ẹ máa bọ̀ re. Ètò náà yọ kẹ̀kẹ́ ṣẹjá sí rere. Olú ọba yóò láàánú gbogbo yín o, ẹ ní ṣerun o. Ẹ̀yin èèyàn wa, òun náà ni ẹ ti rí yẹn lórí ọ̀rọ̀ Timothy. Account number tí ẹ lè bá wa send owó sí òun náà ni 0030128672 0030128672. Bọ́látitó Àyìndé Bọ́látitó Victoria Àyìndé Bọ́látitó Victoria ni orúkọ ìyàwó olóògbé nìyẹn. GTB òun account tí wọ́n ń lò. GTB Àyìndé Bọ́látitó Victoria GTB 0030128672 0030128672. Ó wà kúkú nìkan tí mo fẹ́ ká tún wò gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá. Sísítà Ida ẹ mú àbọ̀ kí ni orúkọ yín? Adégòkè Túnmiṣe, àbúrò Timothy ni. Graduate ní kọ́ọ̀sì wo lẹ ṣe? Mo lẹ ti parí. Urbana Regional Planning. Kí ni ìrètí tó wà dashed nígbà tí Timothy kú? Ìgbà tí ẹ̀gbọ́n mi kúkúrú ẹ̀gbọ́n mi ti sọ fún mi pé àwọn fẹ́ bá mi wáṣẹ́ this month náà lájọ ń plan pé àwọn máa bá mi get iṣẹ́ pé láti last year mi ti parí service kò dẹ̀ sí nǹkankan àwọn náà wọ́n ń bọ́ mi ọrùn wọn nínú wa so àwájọ tí ń sọ ní pé tó bá ti di mọ́ǹtì mo máa lọ resume ní mọ́ǹtì sí ibi iṣẹ́ so ìrètí mi nísìnyí pé Ọlọ́run nìkan mo pèsè mi sí lọ́dọ̀ torí brother mi tó lè bá mi get iṣẹ́ náà ni wọ́n ti pa yẹn Ọlọ́run kó ṣàánú mi lókun ọ̀rọ̀ àwọn náà ni mo wà lọ́rọ̀ ẹ̀ àwọn náà ni wọ́n plan láti bá mi wáṣẹ́ mi mọ́ anybody Ọlọ́run nìkan ló lè bá mi ṣe àtàwọn lójú àánú. Tọ́ Urbana Regional Planning ní kílẹ̀ gbórúkọ yín náà. Adégòkè Túnmiṣe. Ní Túnmiṣe ni ó jẹ́ àbúrò olóògbé Timothy jẹ́ pé ọ̀dọ̀ Timothy nìrètí tiẹ̀ náà wà so ẹ lè ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ Túnmiṣe náà bẹ́ẹ̀yàn bá wáṣẹ́ fún Túnmiṣe ó ṣe Timothy lóore bẹ́ẹ̀yàn bá wáṣẹ́ fún Túnmiṣe ó ṣe Timothy lóore a jẹ́ pé bóun náà bá ti ń lọ tí ń bọ̀ a jẹ́ pé ẹ̀gbọ́n rẹ̀ tó lò wọ́n wáṣẹ́ fún tí wọ́n sì pàdánù a jẹ́ pé ẹ̀yin tí ẹ̀ tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ bọ́ ṣe pàdánù ẹ̀yin náà lẹ tún ràn lọ́wọ́ tó fi ríṣẹ́ ẹgbẹ́ yẹn náà ló wáṣẹ́ fún yẹn ẹgbẹ́ yẹn náà ló wáṣẹ́ fún torí kò sí iye tá a lè dá fún wọn tó kan Túnmiṣe lọ títí ọmọ olóògbé ìyàwó olóògbé àwọn ìyá olóògbé àti bàbá olóògbé ní àwọn yẹn fẹ́ẹ̀ kàn lọ títí irú Túnmiṣe náà tó náà bá ríṣẹ́ lórí nǹkan tó ń ṣe àwọn ìyá yẹn náà àti bàbá yẹn wò ní kúlẹ̀ẹ́lẹ̀ yóò máa ràn wọ́n lọ́wọ́ abẹ̀yìn Ọlọ́run ràn yín lọ́wọ́ Ọlọ́run ó dúró tì yín ẹnikẹ́ni tó bá lè ràn wá lọ́wọ́ lórí àti wáṣẹ́ fún Túnmiṣe orí ńlá náà lè ṣe fún ìdílé Timothy ẹ ṣé gan ni o ẹ ṣé adúpẹ́ àrẹ̀mọ́ lórí thank you. Yes, sir.